Africa Content TV. Ìjọ àlàrúbà ìjímọ̀ tó dé wọ́n announce ìmáàmù tuntun. Ìmáàmù tuntun yẹn gbogbo wa náà la fẹ́ bí sí pé nígbàtí ìmáàmù kan ti gbéṣẹ́ ìmáàmù kan ó papòdà ìmí ó rọ́pò. Mímbàrí ò gbọdọ̀ ṣòfò. Akramakumullah. So wọ́n wá yan ìmáàmù tuntun. Ìmáàmù tuntun yìí Anakumullah. Àròyé ti wá lórí ìgbà tí bàbá wa ìmáàmù Muhammadul Bashir Radiyallahu ta'ala anhu tí wọ́n gbéṣẹ́. Wọ́n gbé ẹ bá fẹ́ yan ìmáàmù wọ́n rò pé ìmáàmù Ìlọrin ò dàbí ìmáàmù ilẹ̀ Yorùbá. Allahu akbar. Ìmáàmù Ìlọrin kò dàbí ìmáàmù ilẹ̀ Yorùbá. Kò dàbí ìmáàmù ilẹ̀ Yorùbá. Akramakumullah. Wọ́n èèyàn náà ìbí Naam. fún ìmáàmù nílọrin. Akramakumullah. Ó sì nílé tó ń jẹ́. Anakumullah. Ó láwọn tó ń jẹ́. Akramakumullah sa. Ní lápèjúwe ní ìsìn níjẹ̀bú. Anakumullah. Ìjẹ̀bú Òde ètò tiwọn. Wọ́n ti ní ìgbésẹ̀. Wọ́n á ní ìmáàmù náà ìbí ìkẹta àdínì. Ìkẹta yẹn ni ipò ìmáàmù kẹta. Wọ́n á máa sún fúnra wọn. Wọ́n á máa sún fúnra wọn. Tí ìmáàmù bá gbésẹ̀ ń bì lókè ń bì báyìí òkè lọ́hùn yẹn náà ìbí ni yóò ti bọ́ bẹ́ẹ̀ automatically. Tó ń bá tún gbésẹ̀ ẹ̀kẹta yẹn tó di náà ìbí ẹ̀kẹta yẹn yóò wá di ìmáàmù. Wọ́n wá tó bẹ́ẹ̀. Bí ó ṣe máa yí nìyẹn bí ó ṣe máa yí yóò yí ká bẹ́ẹ̀. So Ìlọrin yàtọ̀. Ìbàdàn ìmáàmù in council tó bá ti kúrò mágàjí yóò di pé ìmáàmù in council yẹn mágàjí yẹn wọ́n fi ń tò mágàjí lè ṣe nìsín alálàáfà lè ṣe. So ẹni tí ìmáàmù bá kúrò ní ìmáàmù tó ti mágàjí ní bóyá mágàjí ní ó bọ́ síbí. Ètò rẹ̀ ti wà ńlẹ̀ bẹ́ẹ̀. Ètò ẹ̀ ti wà ńlẹ̀ bẹ́ẹ̀ bọ́n ṣe yàn. Ìlọrin yàtọ̀. Àwọn tí ò wá mọ ètò Ìlọrin nígbà tí Mọ́mù Bashir tó yá pé ọmọ kéékèèké sí ni wọn. Ìgbà tí Mọ́mù Bashir tí wọ́n gbéṣẹ̀. Ẹ má yan Markazi ní ìmáàmù o. Ẹ má yan Markazi o. Ṣé Markazi ń lọ tò fún ìmáàmù ni? Ó ní bọ́n ṣe yàn. Tọ́lọ̀ ń bá ní pé kó bọ́ sí Markazi ó lè di lọ́wọ́. Allahu akbar. Bẹ́ẹ̀ni. Ma yaftahillahu linnasi min rahmatin fala mumsika laha. So ìyẹn ó jẹ́ number 1. Àìmọ̀ lọ́rin, àìmètò lọ́rin. Òun lójú ó máa tẹnubọ in tí ó mọ̀. Kódà ìmọ̀ ń kọ́lọ́hun létò tí ẹ̀ tí máa tò gan. Bẹ́ẹ̀ni. So nílọrin Fúlàní ní jẹ ìmáàmù. Akramakumullah. Fúlàní tó tún wá ń jẹ ìmáàmù yẹn ó tún nírú. Ó nírú. Ìgbà sọ pé Fúlàní ní mínísì. Rárá. Wọ́n sì lè sọ pé ìmáàmù kan kú o wọ́n fẹ́ mú ìmáàmù kí gbogbo Fúlàní wá dìde pé rárá ó láwọn tí jẹ́ ṣé wọ́n jẹ́ ń lé yín rí. Bẹ́ẹ̀ ni ó wọlé. Akramakumullah. Wọ́n jẹ́ ń lé yín rí kò wọlé nìyẹn. Bẹ́ẹ̀ ni. La ilaha illallah. Lẹ́yìn yẹn tó bá jẹ́ half
Fúlàní wọn ò ní mú ẹ kọ́kọ́ lọ gbàgbé yẹn náà. Fúlàní ò yé wa sà. Bóyá ìyá rẹ̀ ló jẹ́ Fúlàní, bàbá ò kì í ṣe Fúlàní, kò lè lọ. Half caste tó irú yẹn ò lè jẹ. Ó kàn dára ẹ̀ láàmú tó bá lọ ni. Ìyẹn bẹ́ẹ̀. Nínú àwọn Fúlàní ẹ̀ náà, ẹrú ní Fúlàní kò lè jẹ. Ẹrú, àwọn Fúlàní tó jẹ́rú kò lè jẹ. Akramakumullah. Ìyẹn bẹ́ẹ̀. Ẹni tí ò wá mọ bí wọ́n ṣe ń tò kò sí ńlọrin, kò sì bá wọn kò mọ àṣà lọrin. Ní wọ́n máa ń pè ẹ má fẹ́ nìkan jẹ́ o, ẹ má ta ló mọ̀ tí wọ́n fi ń jẹ. Bẹ́lùkọ́ nìyẹn. Bẹ́lùkọ́ nìyẹn. Dágbólu. So irú yẹn èèyàn kọ́kọ́ dúró bẹ́ẹ̀. Ní àwọn bá máa mọ tọ̀bàkọ́t àwọn ulama, àwọn àìmà yẹn nínú ìtàn lọrin kó lọ wo nǹkan tí bàbá kọ kalẹ̀. So ìyẹn ó jẹ́ àlàyé lórí ẹ̀. But ní ìsìn wọ́n wá yan imam tuntun níjọ́ Àlàrúbà. Òun èyí sì mú òpè fi jẹ imam. Imam wa Muhammadul Bashir tí wọ́n lọ. Àjáza man ba'dahu, àjáza man qablahu, wa at'aba man ba'dahu. Bẹ́ẹ̀ni. Wọ́n ti lé standard. Wọ́n lé standard. Tí standard yìí ò gbọdọ̀ wálẹ̀. Allahu Akbar. Tí standard yẹn tí ò bá lè bá wọn ó sì máa level. Akramakumullah. Kò gbọdọ̀ low. Tí ò bá ti lè jù wọ́n lọ. Tí ò bá ti lè jù wọ́n lọ kó máa level. Akramakumullah. But kó wá low. Ìyẹn jẹ́ nígbà tí àwọn wọ́n yan ìmáàmù yìí, èmi ò lè lọ Ìlọrin. Akramakumullah. Mo wá ní àwọn nìkan bá aṣáájú wa tó wà ń Ìlọrin kí wọ́n lọ kí bàbá ọba ìlú Ìlọrin. Ṣéèwù wallahu ya'simuka minan nas la takhafu darkan wala takhsha wala hawla wala quwwata illa billah. So èrò pọ̀ tí wọ́n ń ṣe, wọ́n bá sì kúrò lọ́dọ̀ bàbá ọba Ìlọrin kí wọ́n lọ ọ̀dọ̀ imam lórúkọ markaz, lórúkọ Sheikh Adam, radiyallahu ta'ala anhu, lórúkọ markaz, lórúkọ mi. adamallahu hayatakum wa nasarakum. So èrò tó pọ̀ yẹn kò lè jẹ́ kí àwọn ní wọ́n sọ kán dúró kán lọ ilé wa lọ́mọdá. Akramakumullah. So ìmáàmù ó wá síbẹ̀ kó wá kí wọn níbẹ̀, kí wọ́n kí náà níbẹ̀ náà. Allahu Akbar. So ó jẹ́ nǹkan tí wọ́n ṣe. Wọ́n sì ṣiṣẹ́ yẹn dáadáa. Allahu Akbar.
Ra'isun Niqaba أدام الله حياته. wọ́n ṣiṣẹ́ yẹn dáadáa. الله أكبر. وفضيلة الشيخ الدكتور Dr. Yusuf Juma Ilala حفظه الله ورعاه. wọ́n ṣiṣẹ́ yẹn dáadáa. الله أكبر. Àti gbogbo àwọn tí ó wà ń bẹ̀. أكرمكم الله. Iṣẹ́ yẹn tí wọ́n ṣe ó fẹ́ lè máa já sí pé kí lè wọ́n fẹ́ sọ الله أكبر. but ó kù nǹkan tí èèyàn máa sọ. أكرمكم الله. So nǹkan tí èèyàn máa sọ òun náà ni màá sọ nísìn. أكرمكم الله. Ń fún ìmáàmù ní nàṣíhà ni. أكرمكم الله. أكرمكم الله. إمام tuntun. Ìmáàmù tuntun أكرمكم الله. ń fún ní nàṣíhà ni. Nàṣíhà yẹn ó lè ti máa gbọ́ oríṣiríṣi o, ó lè ti máa àmúyẹ tí mo fẹ́ wí yóò fi kún أكرمكم الله. yóò fi kún èyí tó gbọ́. Torí pé àsìkò méjì wà ọ̀rọ̀ tẹ́ bá fẹ́ sọ fún yàn ẹ jẹ́ kó tẹ́tí kó gbọ́ dáadáa. أكرمكم الله. Àsìkò tí inú ẹ̀ ń dùn ẹ jẹ́ kó farabalẹ̀ kó gbọ́ kò ní gbàgbé. الله أكبر. Àsìkò tí inú ẹ̀ ń bàjẹ́ ẹ jẹ́ kó farabalẹ̀ kó gbọ́ kò ní gbàgbé. أكرمكم الله. Yóò mú mi kí n sọ wípé innal imamata akhlaqun mutahharatun فالعقل أولها والدين ثانيها فالعقل أولها والدين ثانيها. Al-imama ipò imam إن الإمامة akhlaqun mutahharatun àwọn ọ̀wà kan ni tó mọ́. فالعقل أولها والدين ثانيها. Ẹyọ bá jẹ́ imam ọkọ gbọ́dọ̀ ní làákàì ọkọ gbọ́dọ̀ ní làákàì. أكرمكم الله. Làákàì tá à ń wí yẹn kìí ṣe làákàì mo lo ilé mélé yìí. Gbogbo àwọn ànẹ́bí Ọlọ́run عليهم الصلاة èyí tí ó bá ti bàlágà dé arba'ina sana أكرمكم الله. Ọlọ́run ègbè dìde àyàfà ànẹ́bí Ìsá عليه الصلاة والسلام. والسلام. òun nìkan ni òpó arba'in sana ọjọ́ orí ẹ̀ ò sì pẹ́ òun náà pẹ́ láyé الله أكبر. 33 ni. لا إله إلا الله. Wàhálà tó sì dálẹ̀ ni òtán yìí. Wàhálà tó dálẹ̀ òtán. أكرمكم الله. So gbogbo wọn máa ń dàgbà مدسم. wọ́n á dé sínú rushd. أكرمكم الله. Sínú rushd yẹn òun ni quwwatu ta'aqqul. أكرمكم الله. náà bá dé arba'in sana أنكم الله. yóò ti dán wò rí pé mo gbé nǹkan báyìí dán wò rí mo gbé nǹkan báyìí dán wò rí. Èyí tó yí lọ́wọ́ yóò ti yí lọ́wọ́ èyí tí ò yí lọ́wọ́ yóò lọ gèrè ń bẹ̀. Experience yóò ti dàgbà. Experience أكرمكم الله. yóò ti dàgbà. وثلاثون قوة وشباب وهيام ولوعة وغرام فإذا زاد بعد ذلك عشرة فكمال وشدة وتمام. Ọmọdé bá jẹ́ ṣéyàn ó tún gbọ́dọ̀ di 40 years kọmọdé máa ṣe a fool at 40 for a fool forever. أكرمكم الله. So ìyẹn
ó jẹ́ والعقل أولها العقل أولها. والدين ثانيها والعقل أولها والدين ثانيها. ẹlẹ́ẹ̀kejì ó gbọ́dọ̀ lẹ́sìn. ìní ẹ̀sìn yẹn pẹ̀lú ìnílàákàyè tó jiná kooro Akramakumullah. àti ẹ̀sìn yóò jẹ́ kó mọ bó nǹkan tó kù tó ń fẹ́ fi darí. والعلم ثالثها والحلم رابعها. al-ilmu ثالثها ìkẹta ẹ̀ ó gbọ́dọ̀ ní mímọ̀. ó gbọ́dọ̀ ní mímọ̀. lẹ́yìn náà gbogbo yẹn ó ní màá ní tí àìfọ́síwẹ́wẹ́ kan tí èèyàn máa gbọ́dọ̀ fọ́. رحمكم الله. والحلم رابعها. hilmu ọ̀tọ̀ ní sọ́búrù ọ̀tọ̀ ní hilmu. hilmu ní kéèyàn ní sùúrù. Akramakumullah. sùúrù nìyẹn hilmu. ó gbọ́dọ̀ ní sùúrù. ẹlẹ́ẹ̀kẹrin nìyẹn. والجود خامسها والعرف سادسها. ẹlẹ́ẹ̀karùn-ún والجود خامسها ẹlẹ́ẹ̀karùn-ún والعرف سادسها. ìmáàmù ègbówó nìkan ẹ pé máa gbà kò mọ́ fúnyàn Kílẹ̀ kọ́kàn máa dún gbà. tó kàn rí pé wọ́n ń sọ̀kalẹ̀ lọ́dọ̀ ẹni ohun ègbèrú. ìmáàmù kọ́ yẹn Al-jud. والجود yóò خامسها lọ rẹ yóò máa tọrẹ bó والعرف. bá ní sùúrù أكرمكم الله. yóò máa tọrẹ yóò yáwọ́ Akramakumullah. kò ní fún pinpin ọwọ́ ò ní ha kò ní jẹ́ kó ń kìrò. so ìyẹn júdù nìyẹn. والجود خامسها والعرف سادسها. Aha, ẹlẹ́ẹ̀kẹfà àṣà wo là ń ṣe ń lọrin. عرف البلاد. orúfù àwọn àṣà wo là ń ṣe. almuminuna ala shurutihim ma lam yuhallilu alharama aw yuharrimu alhalala. رحمكم الله. mùsùlùmí ó máa bẹ lórí àládà tí wọ́n bá ń ṣe lópin ìgbà tálàádà yẹn ò sọ haramu di ẹ̀tọ́ Akramakumullah. tí ò sọ ẹ̀tọ́ di haram. Anakumullah. رحمكم الله. aláṣà tá à ń ṣe ń lọrin ìmáàmù tó dé kò ní sọ pé mo wá gbé kinní kan mo wá wo kinní kan mo ti wo tíra Ibn Baz mo ti wo tíra Usaimin ẹ má kúnlẹ̀ fún yẹn o ò ní kúnlẹ̀ fọ́ba lọrin ẹ mọ̀ pé so a sì kúnlẹ̀ fágbà Ní ti bí bọ̀wọ̀ ní ti bí bọ̀wọ̀ fún àpògbò gan tá à ń wí kò sí ìbọ̀wọ̀ ló wà ń bẹ̀ kò sí pé àpọ́nlé ló wà ń bẹ̀. ọmọdé bá tẹríba fágbà kìí ṣe kó ń sin àgbàlagbà rárá wàhánà masajida lè yọrọ ló ń jẹ bẹ́ẹ̀ masajidu yàtọ̀ sí arkanu. masajidu ibi tó ń forí balẹ̀ ní masajidu masjadu mufradu masajidu ẹ̀ ibi forí balẹ̀ ní masalachi ibi tá a ti ń kírun. Allahu akbar. Masalachi
Àhán. Oní mọ́ṣáláṣí tá à ń pè mọ́ṣáláṣí. Mùsọ́lá ni. Àyè tá a ti ń kírun. Oríkèríkè tá a wá fi ń kírun kọ́ ni màsájídù. Ká má dá ikọ́ rẹ̀ lọ́bẹ̀. Rárá kọ́ wá dá ikọ́ ẹ̀ lọ. Ó mọ sọ́rúfù nìyẹn. So àrífín tí wọ́n ṣe tẹ́lẹ̀. Àrífín tí wọ́n kò wá rágbàlagbà kò wá nawọ́ sí. Kò wá nawọ́ sí. Àhán kò wá sọ́lá kìí tẹ̀. Ṣé wọ́n yìí tẹ̀ ń lu wọn ni? Wọ́n gbé yóò dé lọrin. Wọ́n á gbé no ànábì gan wọ́n tẹ̀. Sallallahu alaihi wasallam.